ìfẹ́ bí a bá lè fọkàn tán ní ìfẹ́ bí a bá lè fẹ́ ní dèrò. Mo ṣèlérí kan fún ẹ o pé kò sóko lè yà wá. Mo ṣèlérí kan fún ẹ o wípé ìwọ nìkan ni mo fẹ́. Pálapàla ò ló ń bá mi sọná. Kí ló mean? Mo fún ẹ ní instruction. Oh, they refuse láti carry her out. Irú nonsense wo nìyẹn? Kí ló ń bá mi sọ? Kí ló mean pé ọ̀gá ní láti append nature kò tálẹ̀ mi tí mo bá wọ sọ̀rọ̀? Are you mad? You must be out of your mind. Will you go ahead and do what I asked you to do? What nonsense? Tó o bá dẹ̀ ṣe, tó bá fi lè pè mí padà pé àwọn ò sí rí aláàtì ẹ, iṣẹ́ máa bọ́ lọ́wọ́ ẹ̀ pẹ̀lú nǹkan tó ń ṣe yẹn. What nonsense? O tún máa ní excuse. O máa ní excuse. Jáde àánú kúrò lọ́dẹ̀ go fún mi down. Go ahead and do what I asked you to do. What nonsense? Can you imagine? Imagine pé ṣe. Gbẹ́nu sọ̀n jàre. Kí n tẹ́tí sílẹ̀ kí n máa gbọ́rọ̀ òórùn àbí? Kí n máa gbọ́rọ̀ òórùn sétí àbí? Wá arábìnrin, kí ni problem ẹ gangan pẹ̀lú bọ̀bọ̀ Àdìsá yìí? Kí ló wà láàrin ẹ̀yin méjèèjì? Darling, èwo ni wọ́n tún sọ yìí? Of course, o mọ̀ pé kò sí nǹkan láàrin mi àti Àdìsá náà. Ó mọ̀ náà. Kò sí nǹkan láàrin yín? Yes, ó mọ̀ náà. Kò sí nǹkan láàrin yín? Okay. Ṣó ti rí nísìn? Mo ti fẹ́ máa tọwọ́ bọ ọpọlọ mi mọ nǹkan tí mò ń ṣe mọ́. Mi ìrántí pé mi ti jẹun ṣó ti rí nísìn? Ṣó oúnjẹ wà fún mi láti jẹ àbí kò sí kí n máa lọ? Mi mọ̀ pé ẹ tún máa lápẹ́tà ètò oúnjẹ. Ẹ jẹ́ kí n lọ set dining. Sí wàhálà. Àbọ̀ wá bá lọ́rọ̀ ẹ̀. Mo ti sọ fún ẹ several times mi ní kankan ṣe pẹ̀lú Àdìsá. Ṣé kí ni? Ṣáde mi lọ́rùn. Má pẹ́ bẹ́ẹ̀ o. Come on, sir. Báwo ni? Fine, sir. Ṣé ìwọ máa ń wá sí ọ́fíìsì ṣá? Ọ̀gá, mo máa ń wá sí ọ́fíìsì gan. Èmi ilẹ̀ kọ́ pàdé nígbà tí mo wá sínú ọ́fíìsì lára náà. And meanwhile, àìjọ ṣeré ẹ bá mi ṣeré díẹ̀ nírọ̀lẹ́ àná kẹ́ tó máa lọ. Kẹ́ tó close, yeah. Bẹ́ẹ̀ ni sir. Torí mo ń wò pé ráńbó ti pẹ́ tí mo ti rójú yìí. Àjọ ṣeré nírọ̀lẹ́ àná. Oṣù. Yes. Oṣù. Mo kàn bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Báwo ni? Mo wá okay, sir. Family nǹkan. Àdúpẹ́ sir. Ìjọba mi sọ fún accountant pé kó rí mi lọ́fíìsì. All right, sir. Right now, sir. Yeah. Mi pé every week níyàwó mi máa instruct ẹ láti máa send owó sí máa yìí. Bẹ́ẹ̀ni sir. Okay, so ìwọ ò dẹ̀ dí mẹ́ fit láti béèrè pé owó kí ni? Ọ̀gá mi lè béèrè mọ̀ pé accountant lásán lè mi àti pé ibi tó bá wẹ̀ fún ìfilẹ̀lẹ̀ lórí ìdarí ìgbésí. Nǹkan ṣẹlẹ̀ nínú company yìí o tí mi dẹ̀ mọ̀. So sọ fún mi, for how long lélẹ́yìí ti ń ṣẹlẹ̀? Ọ̀gá ti máa lọ bí 2 months báyìí sir. 2 months? O dẹ̀ jẹ́ kí n gbọ́. Sí, tó bá continue láti máa ṣe báyìí, wàá lose iṣẹ́ o. Ọ̀gá ẹjọ́ sá. Mo rò pé èèyàn àti madam ti jọ sọ ni mi mọ ẹjọ́ sá ẹjọ́. Wo, henceforth, tí irú nǹkan báyìí bá tún fẹ́ ṣẹlẹ̀, I mean if anything tó bá relate mú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tó bá tún ti fẹ́ ṣẹlẹ̀, má hesitate láti jẹ́ kí n gbọ́. Okay, if not, wàá lose iṣẹ́. Get out of my office. Ẹjọ́ torí Ọlọ́run kí ló ń ṣẹlẹ̀ báyìí? Tí mo dẹ̀ wá ń bí báyìí. Gbogbo ilé ìdẹ́ ń lọ, mi ìdẹ́ mọ̀. Aláàrẹ tí ń bá gbọ́ ẹ dáadáa, ó ní àwọn kan wọ́n fẹ́ blackmail ìyàwó ẹ̀. Ẹ̀gbọ́n, kan tí mo sọ kankan ni accountant ló jẹ́ kí n máa mọ̀ pé every week ló máa ń send owó sí account yẹn. And that pé gbogbo eléyìí tí ń ṣẹlẹ̀ for the past 2 months. Okay, kí wàá ní ọ̀kan tí wọ́n rò pé a lè ṣe sọ̀rọ̀ tó wà lẹ̀?
tí bá mọ̀ nǹkan tí mo lè ṣe sí mi ní wá báyìí náà nǹkan tèmi kọ̀ mọ́ ni wípé ṣàdédé ni ìyàwó mi mú ọmọkùnrin kan dé ìrí tèmi dẹ̀ rọmọ yìí mo rí wípé kò ṣẹni tó ní owó lọ́wọ́ àánú èmi gan ṣe ìyàwó mi fún lówó lọ́jọ́ yẹn èmi fúnra mi gan mo tọwọ́ bá kò mo yọ ó jáde mo kó fún thinking that pé mo ràn ọmọ làkejì mi lọ́wọ́ because he was looking miserable and unkept mo rò pé mo ti ṣe yẹn ni ó dẹ̀ ti lọ ọjọ́ kan ni mo kàn tún rí wípé máa yí tún yọ dé kí ló tún dé kò sí provision tó wà láyé tíyàwó mi ò kó fún yes pápá ń bá rí ẹni wá ní wípé driver gan ló tún wá ní kó lọ drop ẹ nílé pẹ̀lú àwọn nǹkan tó kó fún. Provisions. Yes. Ẹ̀rọ ṣé àwọn tó ń blackmail ṣé wọ́n máa ń gba provision? Ọmọ kò yé mi o. Because àwọn tó ń blackmail mi believe pé owó náà máa ń claim ni so èwo tó ní provision. Okay, ọ̀rọ̀ ẹ ti yé mi dáadáa mo understand it but èmi fẹ́ kó jẹ́ ká fi sùúrù sí nínú sùúrù ká wá dẹjúlẹ̀ ibi tá a bá ti dẹjúlẹ̀ yẹn a máa rí mú torí yóò bá ní tójú bá farabalẹ̀ ó máa rí mú and at the same time jẹ́ ká fi iṣu jẹ́ ká fi sínú iná ká máa wọ́bẹ̀ kiri then we know what to do. omi lámìjú bọ̀bọ̀ yìí onídìí gbogbo eléyìí tó ń ṣe yìí kí ló lè tó yẹn mo ní kó ní sùúrù jẹ́ ká fi iṣu sínú ká máa wọ́bẹ̀ a máa mọ nǹkan tá a máa ṣe sí so ṣé tí wọ́n bá blackmail ẹ̀ àbí tí wọ́n bá ń claim owó lórí ẹ̀ ṣé yẹn tó kó para ẹ̀ yẹn tó kó para ẹ̀ dànù náà. ẹ̀gbọ́n ikú má jẹ́ pé Bùkúnlọ́lá ti bọ́ sọ́wọ́ gbájú ẹ̀ o. kò lè bọ́ sọ́wọ́ gbájú ẹ̀ tó bá bọ́ sọ́wọ́ gbájú ẹ̀ ọlọ́run àkóyọ̀ èmi gan ò ní jẹ́ kí àwọn gbájú ẹ̀ rí gbájú bó ṣe yẹ lọ ibi tán gba díẹ̀ náà ti máa stop ó gbọ́ ó ti ṣe ṣe bó ṣe ń súnmọ́ bọ̀ ní bùsí jẹ́ fún mi ẹ̀mẹ̀ ṣe ó lè máa ń wù ọ́ ṣe bọ̀rọ̀ èmi máa bẹ́ ṣe ni máa ń bá wọn ṣe ni díẹ̀ ní ọ̀nà náà kan bẹ̀rẹ̀ ni ó ti yẹ ó máa ra jáde tó gbígbà tí wọ́n bu bíà ni. Ìfẹ́ mi mo fẹ́ bi ẹ́ ní ìbéèrè kan yes mi ò mọ̀ bóyá nǹkan kan wà nínú life mi tí o mọ̀ pa ẹ́. No. Okay. Which means pé gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú life mi ló mọ̀. Yeah. Man tó máa ń wá síbí báyìí yẹn. I mean, tí o máa Adisa. Yes. Okay. Adisa. Mo fẹ́ kó o sọ fún mi, kó o ṣàlàyé fún mi. Nǹkan tó wà láàárín ẹ̀yin méjèèjì. Kí ló fẹ́ wà láàárín wa? Of course o mọ̀ pé kò jẹ́ pé mi àti ẹ̀ ń fẹ́ra náà. No, kò sí nǹkan láàárín wa. Èmi àti ò fẹ́ra. Okay. No. I believe you. Pé ẹ fẹ́ra yín. Àmọ́ bóyá nǹkan míì tó lè jẹ́ bí nǹkan àṣírí, you know, yá bí àṣírí ẹ lọ́wọ́ ẹ̀ tó wá fẹ́ máa fi blackmail ẹ or something. See, if there is anything like that, just tell me. I'll forgive you. Nǹkan àṣírí? Yes. No. Kò sí nǹkan àṣírí kankan tí ó wà láàárín wa. There's nothing. Total. You sure? Yeah. Ọkọ mi. Put your mind at rest. You could see anything. Okay. Mo sọ tèmi o. My darling. Okay. Mo fẹ́ fi àsìkò yìí dá ẹ lójú wípé kò sí nǹkan kan tó ní láti worry ara about. Ìyàwó ẹ̀ ò yàn àlè. Kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ lẹ́nu ẹ̀. Kò sí anybody tó máa gbà ìyàwó ẹ̀. Ṣùgbọ́n just put your mind at rest. Ìwọ ló ní mí, èmi mo ní ẹ́. Peace. Okay. All right. Yes. All right. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé pé àwa náà tún lè padà tó wá sùn sórí irú mátírẹ́sì báyìí? Bẹ́ẹ̀ tó báyìí. Kò fẹ́ tán lọ́hún gbàgbé o. Ọlọ́run ṣeun. Ká tó wá dúpẹ́ lọ́wọ́ ẹni tọ́lọ́run lò. Ẹni tọ́lọ́run ránṣẹ́ tó jẹ́ṣẹ́ náà fún wa. Tọ́lọ́run ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọpẹ́ ní fọ́lọ́run.
ìyà ò dá lára o abẹ́rẹ́ lẹ́nu ìgbàwo sígbàwo táwa dẹni tó jẹ nǹkan tó wà tí ìṣepà kan jẹ nǹkan tá a rí abẹ́rẹ́ àwọ̀ mi ni. ó jáde. sáré ń dán. ìwọ ló wá ó jáde báyìí àwẹ̀lé. ọ̀hún tí wọ́n lájàre kí ni tí kì bá ṣe wípé èmi gan kọ́lá máa yẹ kó lúwẹ̀ẹ́ jẹ dòdò kó má lè sọ dòdò mọ́ ni ṣé kìí ṣe kémi gan finá sórí òrùlé sùn. bíi ti báwo àwẹ̀lé. gbogbo àlùwàlá olóńgbò ṣé bí àná àti fẹ́ràn sẹ́nu ló ń bá káàkiri gbogbo nǹkan tí àǹtí yìí tán làwọn ń ṣe fún wa ṣé kìí ṣe pé torí nǹkan kan ni ọlọ́run máa yẹ kéèyàn ponú omi ò gọ́ o. àwẹ̀lé báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé bí mo mọ̀ pé mo pé lọ́la ọlọ́run kàn rán sí i ó kàn ṣàánú wa ni kò sí nǹkan kan láàrin mi àti mo pé lọ́la má ronú bẹ́ẹ̀ olóore wa ni mo pé lọ́la o má ronú bẹ́ẹ̀ má ronú bẹ́ẹ̀ má ronú bẹ́ẹ̀. mo ti ẹ̀ jẹ́rìí ẹ̀ náà mo jẹ́rìí ẹ̀ ìwọ náà ò ní ṣerú ẹ̀ ọlọ́run ò dẹ̀ ní firú ẹ̀ sí ẹ lọ́kàn ọlọ́run aláàánú á túbọ̀ máa ràn wọ́n náà lọ́wọ́ ọlọ́run ẹ̀ jẹ́ kó wọnú ọkàn tiwọn náà bí tán bá wà kọ́lọ́run kó ṣàánú mi o. àmín ọlọ́run dẹ̀ ní firú ẹ̀ sí wọn náà lọ́kàn. èmi báwo ta ló ń wò mí lẹ́gbẹ̀ẹ́. ta ni ò ní wẹ̀ nísìnyí táwọ̀ ti ń jáde. wo ọlọ́run ti bá wa ṣe ọmọ ti ní yàrá tiẹ̀ lọ́tọ̀. báwo la ṣe fẹ́ ṣọ̀rọ̀ skul mọ́rẹ́dì kejì ṣé mọ̀pọ́n ti lè wálé. òótọ́ ni ṣòrí tó bá máa fi di àárọ̀ ọ̀la owó adé yàásù. ọkọ yín ṣe balẹ̀ báyìí. a ní yàásù owó adé tó bá máa fi tààrọ̀ ọ̀la sí èmi mo wí bẹ́ẹ̀ fún owó adé. àmọ́ ọlá dá o. àbórí gbùsùn. ṣéèdì yìí. wà á tẹ lọ. ó tẹ lọ ó tẹ tán. ṣe wàá pa ẹ má bínú pé mo dé dúró. mo wà pa ẹ̀yin kọ́. ọ̀rẹ́ àdìsá mo ti sọ fún yín several times kẹ́ má máa lo ẹ fún mi àbí kẹ́ máa lo mà bí nǹkan kan stop ẹ̀ náà mi ò like ẹ wò ẹ jẹ́ ká fi gbogbo yẹn lẹ̀ kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu kí n sáré bá yín gúnyán mo lẹ́fọ̀ọ́ kan tí mo ṣẹ̀ sí ẹ̀fọ́ yẹn ó ní àwọn pọ̀mọ́ tó mu ta àti bọ̀kọ́ tó nu àná mo ṣẹ̀ sí ẹ̀jẹ̀ bá yín gbé jáde ní fíìsà. My bad sorry ó heavy fún ọwọ́ ìdájí báyìí ẹ jẹ́ ká ṣe breakfast so màá fún yín ní bread àti margarine kẹ́ fi mu tea tẹ́ bá ń jẹ yẹn lò kí n sáré gbé rice kaná by the time tẹ́ máa fi ṣe tán rice àti jìnnà ìyẹn ń kọ́. mo pé lọ́la ṣó ti rí nǹkan tó gbé mi wá bí kò ń ṣọ̀rọ̀ oúnjẹ mo kàn fẹ́ bẹ́ẹ̀ ni má bínú pé ó ṣàárọ̀ kùtùkùtù tí mo fi jí wa. ètò ti dé ẹ mọ̀ pé mo ti sọ fún yín pé irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn náà ẹ má máa apologize fún you have access to me anytime bó jẹ́ mo wà lójú oorun tí mo wà lórí bẹ́ẹ̀dì mi tẹ́ bá tọ́ mi pẹ́pẹ́pẹ́ mo máa dìde sí yín ó yẹ yín any access sí mi you're free to call on me anytime ẹ má máa apologize fún nǹkan bẹ́ẹ̀ yẹn jọ kí gangan ló ṣẹlẹ̀ jọ I'm getting worried because mi ò like expression tó wà lójú yín kí ló ṣẹlẹ̀. ọ̀rọ̀ owó skul Mọ́rẹ́ni kejì ló gbé mi wá ọ̀rọ̀ yẹn ti fẹ́ máa di tìjú kódà wọ́n lé wálé láti skul lẹ́yìn àná ni mo ṣe wò pé kí n tètè jí wá láàárọ̀. ẹ má bínú ẹ mọ̀ pé mo ní a lot of things ní ẹ jọ̀ọ́ nítorí lọ ẹ má bínú sí mi èmi mo wà fà tó fi embarrass ẹ tó fi ń lé wálé please I'm so sorry Sherry fún nǹkan tó wá ṣẹlẹ̀ to make it up to you màá sẹ́ ń double ẹ̀ sí i. mo ṣe ni pé lọ́la ó kú gbogbo ìgbà mi kọ́lọ́ àkókò máa bá mi wà pẹ̀lú ẹ̀. ẹ gba ìgbéjà rẹ ṣe máa jẹun yẹn sí ṣé yàn ni àbí breakfast. èyí tó bá ti. ẹ jẹ́ bá yín gúnyàn. Darling ẹ ti jí bọ̀dá àdìsá ti ẹ̀ ṣe. ọ̀nà arákùnrin wo nílé ni ẹnu ò nílé because tó bá nílé ni òní wá gbéyàwó mi dìde kúrò lẹ́gbẹ̀ẹ́ mi ní ìdájí. irọ́ Àkọ́bí. mo ní kí n kàn wá sáré rí wọn. keep quiet. Àkọ́bí when you shouting at him. tí n bá gbọ́ nǹkan kan lẹ́nu ẹ̀ máa gbá ẹ létí. wá ṣe kí ni. wá let this be the last time tí màá rí ẹ nínú ilé mi fẹ́ kó fìrí wa àti ìyàwó mi mọ́ ọjọ́ tí bá rí ẹ méjèèjì papọ̀ wo wàá dá Ọlọ́run lẹ́bi kó dẹ́ ẹ wá sáyé. get out. No, he's not going anywhere. Junior being rude. Mopelola. Rude to me. Mopelola. I like it. Mopelola. Stay out of this. Stay out. Get out. Ẹ má dá lóhùn. Get out. Ẹ má dá lóhùn.
Get out! Someone no money. So after why you being bully? Emma, they know say she buy. Get out! And Emma tell no mutare. Akobi. Why would you embarrass him like that? Who is the first person you're supposed to see in the morning? Why would you do that? You're a bully. He can't hear. Why would you? What I could be? Good morning, my angels. Good morning. How are you? Come on, give daddy a hug. Dear hug. Did you sleep well? Yes. You sure? Let me see your eyes. Open your mouth. Open your teeth. Ṣé àwọn ọmọ yìí jọ mi ṣá? Let me see your eyes. Èyí ló ń wò bí bọ̀bọ̀ tá ń sọ yìí. Fẹ́ fojú jọ bọ̀bọ̀ yìí. My darling. Ẹ káàárọ̀. Ṣé sùn dáadáa? Yes, ma'am. Wambi. Ta ló tọ̀ lẹ́nu yín? No, ma'am. Ó dá yín lójú? Yes, ma'am. That's my baby. Okay. Ṣé ti wẹ̀? No. Bọ́sẹ̀ ò ti wẹ̀ fún yín? Yes, ma'am. Ṣadé. Ó yá sọ fún mi. Kí ló ṣẹlẹ̀? Daddy came to our room. He checked our eyes, our nose, our mouth, and he said, "Chaomo Jomisha," but I don't understand what. Wait. Your father, bàbá yín? Yes, ma'am. Ó wọnú yàrá yín wá. Wọ́n yẹ ojú yín wò. Imú, ẹnu, eyín. Mommy, and he even asked me to open my teeth. Má dá bàbá yín lóhùn. Ẹ mọ̀ pé bàbá yín máa ń ṣàwàdà gan. Bọ́sẹ̀. Ma. Wambi. Wá lọ bá mi wẹ̀ fáwọn ọmọ báwo ni? Wá lọ bá mi wẹ̀ fáwọn ọmọ. What would you like to have for breakfast? Noodles. Noodles. Ó yá, lọ bá mi dáná fún wọn. Ó wẹ̀ fún wọn. Fọyín wọn dáadáa o. My darling, kí ló dé tó fi wá ṣe bẹ́ẹ̀ yẹn? Àwọn ọmọ sọ pé ó wá bá àwọn ọdẹ bẹ̀rẹ̀ sí ní. Ṣé àwọn ọmọ sọ fún ẹ pé mo ṣe nǹkan kan fún wọn? Rárá, wọ́n ní ó bẹ̀rẹ̀ sí ní check ojú àwọn, check apá àwọn. Mo fẹ́ ṣúọ̀ ni. Ṣúọ̀ pé kí ni? Ẹ pè mí ní bàbá wọn. Àkànbí, báwo ló ṣe máa rorò kúrò báyìí? Why would you say a thing like that? Ó ṣe máa doubt pé wo ni bàbá àwọn ọmọ ẹ̀? Ṣé o bá pálapàla lọ́wọ́ mi rí ni? Ó lè ti bẹ̀rẹ̀. Ó lè ti bẹ̀rẹ̀ náà. Yes, ìgbà mélòó lèèyàn fi ń bẹ̀rẹ̀? Torí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni nǹkan tó wà láàrin wa àti Àdìsá kò yé mi rárá. Àbí nǹkan tó so mọ́ ẹ lọ́rùn bóyá nǹkan kan dẹ̀ wà ní o tí wọ́n so mọ́ ẹ lọ́rùn tó ń jẹ́ kẹ́ máa léra yín kiri kẹ́ máa tẹ̀lé ara yín kiri. Darling, ọ̀rọ̀ Àdìsá again. Yes, ọ̀rọ̀ Àdìsá again. Tá a bá tiẹ̀ ka yín pé bóyá ka yín ní hòtẹ́ẹ̀lì. I mean, what I've been seeing is enough. It's enough. And I'm tired. I'm tired of all of this. Tàbá sọ̀bọ̀ nísìnyí wà ló ń ràn lọ́wọ́ ni ibẹ̀ ló máa ń hẹ̀ǹdẹ̀ sí. Aláàánú Samaria. Àkànbí, ọkọ mi. Kí ló Àkànbí ṣe máa ṣe wá? Kí ni yóò dùn níbẹ̀ l'Àdìsá? Àkànbí wà lọ́tọ̀, Àdìsá wà lọ́tọ̀, kí ló fi papọ̀ náà? Darling! Àkànbí. Ìfẹ́ lọ́kọjá òfin o. Ìfẹ́ kì máa ń ṣètàn rárá o.
ọ̀rọ̀ yìí ti ń tojú sú mi o. Àkànbí, kí ni nǹkan tí ó tún tojú sú ẹ lórí ọ̀rọ̀ tó wà lẹ̀? Ọ̀rọ̀ Àdìsá yìí náà ni. Ọ̀rọ̀ Àdìsá? Nígbà tí etí ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ Àdìsá kò tó nǹkan tí èèyàn máa ń yọ àdá sí náà. After all, ìwọ ló sọ fún mi pé o ti báyàwó ẹ sọ̀rọ̀, o dẹ̀ ti béèrè a lot of things lọ́wọ́ ẹ̀. Ó sọ fún ẹ pé òun àti bọ̀bọ́ yẹn àwọn ò ní nǹkan kan papọ̀, then kò ń ṣe pé ó fẹ́ blackmail òun ló fi ń gbowó lọ́wọ́ òun, pé òun kàn fún lówó ni òun help ẹni dátọ̀ àbí nǹkan tó sọ fún mi ni. Ẹ̀yin lè sọ̀rọ̀ báyìí olóbìnrin lélẹ́yìn náà. Kí ló ṣe obìnrin jẹ? Kò sí nǹkan tí mo lè ṣe. Bẹ́ẹ̀ ni ṣebí ìyàwó yín nìyẹn tó wó ṣùṣù tó lọ lóyún fún láńlọ́ọ̀dù yìí. Now you are getting there. Mo ti yé mi, mo láìkẹ́, o ti ṣí brain mi lẹ̀, bó ṣe dálù yẹn gangan, ọpọlọ mi ṣe pé dáadáa ń sìn. Ó kàn mí léwò, ó kàn mú mi rántí ni. Sori, má jẹ́ kí n parọ́ fún ẹ. Níbi tèmi gangan fẹ́ lọ gangan, ó ti súnmọ́ bẹ́ẹ̀ directly báyìí. Tí ó ti yẹ, ìyàwó ẹ̀ àti bọ̀bọ̀ kílókùrúkọ yẹn náà, Àdìsá, wọ́n nífẹ̀ẹ́ kankan. Bẹ́ẹ̀ni, wọ́n yanra wọn lálẹ́. Ó kàn lè púpọ̀ fún ẹ. Mi fẹ́ sọ fún ẹ tẹ́lẹ̀, mi fẹ́ bá inú jẹ́ ni. Èmi náà rò bẹ́ẹ̀. Ọ̀dẹ̀ ni ẹni ò rò bẹ́ẹ̀, má rò bẹ́ẹ̀ mọ́. Èmi náà mọ̀ bẹ́ẹ̀ ló yẹ kó sọ, kò ń ṣe pé òun rò bẹ́ẹ̀ mọ́. Ohun tó ti ń ṣẹlẹ̀ ni. Ohun tí ò ṣẹlẹ̀ lè yan gbà, mò ń rò bóyá máa ṣe. Ó ti ṣẹlẹ̀. Ó pé ọmọ tó pé lọ́lá náà máa ń yàn lálẹ́. Eléyìí tí ó pé tó reduce tó jẹ́ disable kò séèyàn tó máa yàn lálẹ́. Ó tún wá pé ó tún lówó lọ́wọ́. Ó complete. Ẹ̀gbọ́n kí la máa wá ṣe sí i? Mo yóò gbọ́dọ̀ bọ́ mọ́ mi lọ́wọ́. Okay. Àkànbí, ń bọ̀. Máa ro ohun tá a máa ṣe ń sìn. Ní sùúrù, jẹ́ kí n kọ́kọ́ dọ̀tí ojú mi náà. Jẹ́ kí n dọ̀tí ojú mi. Ẹ̀gbọ́n má ṣe yẹn, já tètè wá nǹkan tá a máa ṣe, bóyá máa lọ bìkan ní ká tètè. Ní sùúrù, ohun tó máa ń mú rònú wá leléyìí tí n bá dà jẹ́ ń sin inspiration àwa ni. Ìrònú yẹn. Ẹ̀gbọ́n àbí bóyá kọ́ńtẹ̀ bá yín mú wá sí ní sódà àti ẹ̀gbọ́n. Barman, please come. Kẹ́dẹ̀ máa wò ó, wọ́n dẹ̀ ṣe bọ́ta ń sìn ni o. Mo dẹ̀ ti ń pè wọ́n látànà, nọ́mbà wọn ò lọ, ni mo ṣe wọ́n pé kémi kúkú gbéra kí n máa bọ̀ fúnra mi kí n má ràn án mọ́ wá. Ẹ wò fóònù wọn ti kú, kò sí iná lórí ẹ̀. Fóònù wọn kú bíi ti báwo, kí ló dé wọn ṣe charge ẹ̀? Iná wa ti bàjẹ́ láti jọ ìmọ̀, in fact a ti ná gbẹ̀yìn sí oṣù lọ bí ọjọ́ 4. Àwọn neighbor wa tọ́lẹ̀ tún ní generator wọn ti travel. Ok, àwọn ní generator so a máa lọ charge. Iná ọ̀dọ̀ yín ò dáa rárá nìyẹn. Mo wà very sure pé torí ọ̀rọ̀ fún wọn tó kù yẹn gan-an fi jáde kí bí àwọn lè rí ibi táwọn máa ti plug ẹ̀ bí ọ̀dọ̀ barbing salon kan ṣá. Ó bà ní kò bàjẹ́, tó bá di ọ̀la màá gbé generator tuntun wá fún mi. Ẹ ṣe máa o. Ẹ wò ẹ má dúpẹ́, ẹ má dúpẹ́. I'm happy that you're happy. Ẹ ṣe gan ni mà, Ọlọ́run á máa bá wa ràn yín lọ́wọ́ ẹ̀ ní dẹni àná lágbára Ọlọ́run. Òkè báyìí lè máa lọ lágbára Ọlọ́run. Ṣàmì. Ìwọ wá tẹ̀lé mi bọ́tà sí kó wá lọ kó àwọn ẹrù tí mo kó wá yẹn kó wá kó bọ́ọ̀lù ẹnu mọ́tò àwọn oúnjẹ tí mo. Ẹ tún ro oúnjẹ fún wa ni. Àwọn tẹ́ kó wá níjọ́ kìíní àná àìjẹ́ tán ó sì wà lé. Kí ló dé tó máa ṣiṣẹ́ kúṣẹ́ ìjẹun ni? À ń jẹun kò ìtọ́ ni ó pọ̀ ni. Irọ́ mo fẹ́ kẹ́ máa wà òkè ó yá wá lọ kó ń tà. Ẹ wò wá ní ẹni mo ti sọ pé kẹ́yìn máa ṣe bẹ́ẹ̀ ó yá máa bọ̀ ń tiẹ̀. Ẹ ṣe máa o. Ẹ jẹ́ ìpàdé lẹ́sẹ̀ dà. Ẹ kúlé o. Tí n bá kúlé ńkọ́? No, sọ fún mi tí n bá kúlé ńkọ́? Mogbolola, where are you coming from? Ibo lo ti ń bọ̀? O ṣe kí ni? Ìwọ ṣeré jáde.
mo pé lọ́la jọ́sọ́ tó rò pé orí mi dàrú pé mi mọ nǹkan tí mo sọ ni. ok ó ti di sí nísìnyí o ti fẹ́ máa yí ọ̀rọ̀ o ti fẹ́ máa parọ́ tí o ń ṣe nǹkan tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. ọ̀rọ̀ ti yé mi ọ̀rọ̀ ẹ ti yé mi mo pé lọ́la ṣé o dẹ̀ mọ̀ pé mò ń kìlọ̀ fún ẹ. I have been warning you concerning the same issue but still o kọ́ ti kún o fẹ́ gbọ́ nǹkan tí mo sọ. bó ṣe fẹ́ o kò fẹ́ kí n máa pariwo kí n kò máa fẹ́ fún bó ṣe wù mí àbí bẹ́ni tó ti yá wèrè bẹ́ni tó lọ́pọlọ. Take it easy now. kò sí wàhálà àmọ́ wọn kò fẹ́ fi nǹkan kan yí ẹni o wípé sori ibi tí ọ̀rọ̀ yìí máa já sí at the end of the day aṣojú èmi àti ẹ ṣó ti gbọ́. Bí. ṣẹ́wó nira. Àkọ́bí tí kò yẹ kó ròyìn lé tó báyìí náà. Báwo ló ṣe ń tẹ̀kọ̀ ọ̀rọ̀ yìí báyìí? Ọ̀rọ̀ yìí àbí mi. Ọba rán ni níṣẹ́, odò ọba kún. Iṣẹ́ ọba ò ṣe má jẹ, odò ọba ò ṣe wọ̀lú. Irú orí wo ló fẹ́ kọ sí gbẹ̀dù ìbá ẹ̀? Bàbá, ẹ máa sẹ́ǹtì máa mọ́kàn ni o. Bẹ́ẹ̀ ni, ayé obìnrin lẹ rí yẹn. Bí mo ṣe rí wọn ni mo ṣe yà tí mo sẹ́ǹdì ẹ̀ sí yẹn. Ṣé bẹ́ẹ̀ nìkan tí mo sẹ́ǹdì sí yẹn? Àti pé iṣẹ́ rí tí mo sẹ́ǹdì lábẹ́ yẹn, àdírẹ́sì lè bọ̀bọ́ yẹn nìyẹn o. Bẹ́ẹ̀ ni, bàbá, balance mi ńkọ́. O ṣe. Ṣọpẹ́. A ní bàbá ẹ má lọ rùn sẹ́, ayé obìnrin lẹ rí yẹn. Ṣẹ̀rí tẹ bá ń gbọ́ pàpà. Ayé obìnrin ló ń tàbí gúgúrú yẹn. Ayé obìnrin nìyẹn. Ṣé yé yín? Èyí tẹ́kọ̀ lọ́dọ̀ yìí, ó yé yín. Ẹ má gbé sára rárá. Ìgbádẹ́ tó máa rí yín. Bàbá. Báwo ni? Yes sir. Jọ Àjíṣà ni mo bèrè. Ṣé kò sí? Dádì mi ni wọ́n àti pé báwo lẹ ṣe jẹ́ sí wọn? That's nice. Ọ̀rẹ́ mi ni. Ọ̀rẹ́ dádì mi? Bẹ́ẹ̀. Dádì mi ò lọ́rẹ̀ẹ́ o. Ó ti yé mi. Ó possible kí wọ́n máa mọ̀ mi. Because èmi àti ọ̀rẹ́ mi ti ń bá bọ̀ ó ti ṣe díẹ̀. And then mo sure pé Àjíṣà ò tí marry kémi tó travel. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tí wọ́n fi mọ̀ mi. So ibo ló lọ? Wọ́n travel. Ó mọ̀gbà tó máa dé. Rárá wọn ti ẹ̀ sọ fún anybody ìgbà táwọn máa dé. Bẹ́ẹ̀ni sá. Ok, kò sí wàhálà. Dúró. Gbà. Rárá sá. Ẹ ṣé sá, thank you sá. Kí ló dé mú Rárá sá. ọmọ ọ̀rẹ́ mi ní ẹ̀ náà? Rárá. Yes sir. Ó sharp gan. Yes sir. Ó dà wá sá. All right, bá mi kí mọ́mì. Yes sir, wọ́n á gbọ́ sá. Idiot yìí rèé. Àwọn ní mo ṣe mi bí kí n fi mọ́tò kí n fi kọ́ lẹ́sẹ̀ dànù. Irọ́ má jẹ́ ṣe yẹn. Ṣé ojú yín fọ́ ni àbí? Honorable ẹ̀yin tí ẹ ní. Bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ jáde. Honorable ti báwo? Ti House of Assembly ni àbí ti rep? Wá mo wá kìlọ̀ fún ẹni o and warn you for the last time. This is the first time and this will be the last time I will be warning you. Pé kó fi ìyàwó mi lọ́rùn sílẹ̀. Fi ìyàwó mi lọ́rùn sílẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́. Àjíṣà àbí kí ni wọ́n ti ń pe orúkọ ẹ̀? Yes. Kó má jẹ́ wípé ìyàwó ẹ̀ máa di opó ọ̀sán gangan. Àwọn ọmọ tó bí kalẹ̀ tó rówó tọ́ wọn yẹn kó má jẹ́ pé wọ́n máa di aláìní bàbá lọ́sàn gan. Honorable kí ni mo ṣe bí? Yé.
So eré ló rò pé mo ṣe ni? Ṣó já wèrè ni? Honorable. See, tó bá refuse láti fi ìyàwó mi lọ́rùn sílẹ̀, kó má jẹ́ pé ikú gbígbóná òun ló máa kú. Nonsense. Ẹ gbá mi létí honorable. Nonsense. You this useless human being. Do your worst. Give me Stephen! The battle line has just been drawn. Between me and you, the battle line has been drawn. Forgot to say it. So torí àlè ẹ ló ṣe sọ fún mi wípé the battle line has just been drawn. Olárúgbàgà ó pè lálẹ́ mi. Ó ti dá nìyẹn. Ó ti taṣẹ́ mi sí wáìdì ní pé lálẹ́ mi. Pé lálẹ́ mi alẹ́ mi ni. Olójú ẹ̀ oníranù. Ìmọ̀kan tó ti ń wá kiri kí ló fẹ́ tí mi fún ẹ. Ó sì pé lálẹ́ mi náà nìyẹn. Olójú dúdú ìkà. Mi tẹ́ mọ̀ kó tó gbójúlé lọ. Ìkà ni ẹ́. Kí ló fẹ́? Ẹni ẹlẹ́ni òde lọ àtàkì ẹ̀. Ṣọ́jọ́ pé àwọn fíìmù pé kò lọ́wọ́lọ́wọ́. Wo máa jó ẹ lójú nínú ilé. Èmi àtẹ́sẹ̀ àpapọ̀ àtijọ́ tẹ̀sẹ̀ bọ́ ṣòkòtò kan náà. Máa wọ́ ẹ to the last. Oníranù, abojú dúdú, oníwàkuwà, olè fọ̀, orí. Wọ́ máa bẹ́ẹ̀ kọ́lẹ̀ nínú ilé yìí. Wọ́ àti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn nìyẹn o. Àti bẹ̀rẹ̀ o ti jẹ́ kí n mọ orú èèyàn tó jẹ́. Olójú dúdú òṣì, oníranù, olójú kòkòkò, ìtì ẹ̀mọ̀kan tí mo rí tí mo fi fẹ́, mímọ̀kan tí mo rí tí mo fi fẹ́, ẹni ẹlẹ́ni olóhùn àtàkì ẹ̀, alẹ́mí ní Òṣogbo, alẹ́mí ní, and it's final, alẹ́mí ní, tó bá kú ni kò kú, oníranù, mò ń wálé wá sùn kí ló tó fẹ́ kí n ti ṣe, mò ń wálé wá sùn, àlẹ́ yìí náà ló máa pariwo kiri ilẹ̀, oníranù, olójú dúdú, olè ọ̀fọ̀n, ó nípa mi. Bí a bá lè fọkàn tán ní ìfẹ́. Mo ti rò ọ̀rọ̀ yìí títí báyìí mi ò rí rò. Ṣádìsá wa fẹ́ da iyẹ̀pẹ̀ sínú gàrí mi ní báyìí. Ó fẹ́ bà marriage mi jẹ́. Ọ̀gá. Ibi tó yẹ kẹ́ sáyẹ̀nsì nínú dọ́kúmẹ̀ntì ẹ̀kọ́ lẹ sáyẹ̀nsì, wrong place lẹ sáyẹ̀nsì. Ní kí wọ́n padà fún yín kẹrin. Kò sí wàhálà. Máa make àwọn corrections ẹ̀ kó padà wá pick ẹ̀. Mo observe pé kankan trouble my yín, ṣé kò sí sir? I'm okay. Very much okay. You sure? Yes. We should. Very nǹkan báyìí. Mo pé Lọ́lá ti ń tọwọ́ bọ̀ mí lọ́pọlọ. Mo ti ń ṣe mistake lẹ́nu iṣẹ́. Ṣé mi ti wá ṣe tẹ́ báyìí? Kí wá gangan ni? Kí ni ṣíṣe kù? Kí ni ṣíṣe nísìn? Yorùbá ní tí ẹrù bá kọlẹ̀ tó bá kọ òkè, ó tún níbì kan táwọn àgbàlagbà máa ń gbé sí. Ẹ̀gbọ́n,
ibì kan yẹn gangan ni mo fẹ́ kẹ́ sọ fún. ok ìyàwó ẹ̀ ni. Ìyàwó ta ni? oh sorry ìyàwó Àdìsá ni mo fẹ́ sọ. But kí ló kan ìyàwó Àdìsá nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn? ó ṣe mọ̀ pé torí pé wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin Àdìsá àti ìyàwó tiẹ̀ ó ló ń jẹ́ kó wà wọ́rí ní jẹ́ kó concentrate ló ń fa ẹni rònú báyìí. now why can't you go to ìyàwó Àdìsá fúnra lára ẹ̀ kó wá pè jókòó kó hun gbogbo ọ̀rọ̀ yẹn kó lo sweet mouth kó jẹ́ kó mọ̀ wípé ọkọ ẹ̀ ó ń ṣe wọléwọ̀de pẹ̀lú ìyàwó tiẹ̀ pé gbogbo à ń fúnni lóúnjẹ à ń fúnni lówó yẹn ó kàn fi ń ṣe bójúbójú ni o àwọn méjèèjì ń ṣe kíni wọ́n fẹ́ra wọn ni o ìyàwó anáwó àwò àjókòó gẹ́gẹ́ bí obìnrin ló tó pé òótọ́ mà ní kíni yìí gbà tó bá ti gbé pressure bá yẹn nulẹ̀ ìyẹn ò ní ráyè láti máa tẹ̀lé ìyàwó tiẹ̀ mọ́. That's just it. ẹ̀gbọ́n ó tọrọ nǹkan náà sọ yìí o. good bàbá fàtì ni lẹ́yìn àti pé pàápàá kí ló dé tí wọ́n fún ara rẹ̀ ń ṣe bí obìnrin. kí ni ìtẹ̀tún sọ báyìí ẹ̀gbọ́n náà báwo mo ṣe ń ṣe bí obìnrin. ó ń ṣe bí obìnrin ló máa ń kárí bọnú láwọn nǹkan tí ò tó nǹkan báyìí act as a man kò gbọ́lé lọ́jọ́ kan gbogbo nǹkan tí mò ń bẹ sọ́nsìn ó sì ń kọ́ tí kún ọ̀rọ̀ mi ò yé àbí òkè gbà mú yìí tó bá ní mí nínú ẹ̀rù ẹ̀ jù síta kó máa lé ẹrù yẹn bá kiri compound ẹ̀ ilé bàbá ti yẹ ìyá tó bá délé bàbá ẹ̀ ti yẹ ìyá àti bàbá ẹ̀ ò ní wò pé kó wá dálé mọ̀ṣú nílé àwọn wá wá tí wọ́n á sọ̀ǹgọ̀ ẹ̀ wá padà sọ́dọ̀ tiẹ̀ wá wá bẹ̀ by the time tó bá bẹ̀ yẹn wọ́n máa wá ránṣan máa rán rí kó máa sọ pé mi ò gbúdọ̀ o tún gbúdọ̀ dánrú ẹ̀ wò láṣàmọ́ láíláí ẹ̀mẹ́ta ló máa sọ pípa tó ń pòkú ní pópó tó bá fi lè sọ lẹ́ẹ̀mẹ́ta fún yẹn tó bá jókòó padà sínú ilé yẹn kò ní padà sọ́dọ̀ Àdìsá mọ́ because a máa rántí láìsí tó repeat lẹ́ẹ̀mẹ́ta lápòkú ní pópó yẹn a wá jókòó sáyà rẹ̀ ó ti tán ó ní àti bí obìnrin kó máa wo bí ìgbẹ́ díẹ̀ sí mọ́. ẹ wọ ẹ̀gbọ́n kò lè yé yín kò lè yé mi kódà gbogbo àsìkò tọ́lọ́run bá máa padà láyé mi ọlọ́run má jẹ́ ó jẹ́ nu sáré ọlọ́run jẹ́ ó jẹ́ ojú ayé mi àti ẹ̀ náà ni wò má jẹ́ apẹ́ ń bí báyìí mo ti ń fi style máa sweat bá a ṣe ń wà bí pẹ̀lú èsì tàtàn yìí náà but má bọ́ síbi afẹ́rẹ́ kúbà kan èèyàn dá nǹkan tó tutù bóyá eléyìí tó dúdú àti eléyìí tó funfun díẹ̀ téèyàn jàn pọ̀ mọ́ra wọn ọkàn abalẹ̀ já lọ. ẹ̀gbọ́n wo mi ò lọ́jà ilé ni mo ń lọ bí mo ṣe wà yìí. ilé kọ́ ilé yá ọ̀gbẹ́ni start kò fi sí. ẹ̀gbọ́n ilé lè mi lọ. ilé lè mi lọ bí mo ṣe wà yìí. so ṣe ní jọ́ǹtà àwọn ìyá Sunday ìṣó mẹ́jọ. Báyìí ọ̀rọ̀ wo ló fẹ́ sọ. a mà ti ń pe ọ̀rọ̀ yìí lọ́wọ́ ó mà ti ń láàrú ni. ọ̀rọ̀ wo. ọ̀rọ̀ yín àti màdámù ni o màdámù Mopélọ́lá. àwẹ̀lé a ti sọ̀rọ̀ ilé àìmọye ìgbà kí lè tó tún wà ń gbà bí ẹni tó ń gbàgbọ́ ọtí báyìí. bí a ṣe mọ́rọ̀ yìí kan ló ṣe rí báyìí o ọ̀rọ̀ yìí ti ń ju bá ṣe lérò lọ. báwo lẹ ṣe lérò. ṣé bẹ́ẹ̀ yìí náà mọ bí ọkọ màdàmú ṣe ń tẹ́tì yín lójoojúmọ́ débi wípé ó ti gbá etí yín gan rí lórí ọ̀rọ̀ yìí ó ní kẹdẹ̀yìn lẹ́yìn ìyàwó òun ọ̀rọ̀ yìí ti ń le. wo ó ti rẹ̀ mí ṣé a lè sọ̀rọ̀ yìí lọ́la. a lè sọ̀rọ̀ là o a lè sọ o tó rọ́kọ màdàmú wálé o. ẹ ó wálé. bẹ́ẹ̀. kí ló sọ pé ó dé. ó wá síbí báyìí ó dẹ̀ lè rí lẹ́ka ó tẹ́tì yín ó dẹ̀ fi yé mi wípé nǹkan kan wà láàrin ẹ̀yin àti ìyàwó òun pé ìfẹ́ ìkọ̀kọ̀ kan wà ń bẹ̀ tẹ́jọ́ ń ṣe tí ìbá ṣe pé bóyá èmi gan gbẹ̀rí yín jẹ ni mi bá sọ wípé má pọ̀ òun mọ́ mi lẹ́nu mi bá sọ pé kí ni obìnrin mélòó ló lè dàrú ẹ̀ ó dẹ̀ ní ìbá sọ pé kí ni ṣé dandan ni ṣé nǹkan mi wà lọ́rọ̀ yìí ni tí ò bá wọ̀ ò dẹ̀ fìyàwó ẹ̀ sílẹ̀ fún Ọlọ́run tó wà lókè á pèsè olùrànlọ́wọ́ mi fún ẹ o ká bá torí pé kí ni gan nǹkan kan ṣàlàjì ẹ̀ ń jẹ kágbàdo tó dé àbí kí ni nǹkan náà tó wà ń bẹ tí ò ti lè kúrò. ẹ pẹ̀lẹ́ olùrànlọ́wọ́ ló fẹ́nu pé ló fẹ́nu bíntí bẹ́ẹ̀ ṣé bó ṣe rọrùn láti rán olùrànlọ́wọ́ nìyẹn bó ṣe rọrùn ni ó rò pé bó ṣe rọrùn nìyẹn àbí eléyìí tá a rí yìí ò ní jẹ́ ká gbámú ààrẹ torí ọjà ẹja nìyẹn ó ní kí lọ́ọ́ ṣe lẹ́ǹkúlé òun. Ọlọ́run mà ṣe o ẹlẹ́dàá mi ò mà ṣe o tó o sọ mí lọ́jà
èmi ò kí ń ṣe ọjà o kó o tú èrò ẹ pa tí ìbá ṣe pé nǹkan mi wà ń bẹ lóòótọ́ o ní nọ́ọ̀bì. mi ò kì í sọjà mi ò kì í sọjà já gbogbo mi láti kì í sọjà kí wàá ní ẹ kí ni. ibo ló wá ń lọ nísìn awele wọn ló mú darí. ṣé bí mo kàn sọ fún mi pé mo fẹ́ lọ freshen up ó dẹ̀ ti yá sáré sùn. fi nílẹ̀ náà ṣó fẹ́ wọnú mi ni. ó máa ń jà rí. níbo wá tàrẹ bá gbẹ̀ kan o mẹ́ni tó yẹ kó lọ bá o wá ṣe owó ṣe. Akànbí. mo ṣèlérí kan fún ẹ o pé kò sóhun tó lè yà wá. Akànbí. mo ṣèlérí kan fún ẹ o wípé ìwọ nìkan ni mo fẹ́. ìfẹ́ o ìfẹ́ o ìfẹ́ 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 làkọjá òfin o. ìfẹ́ o ìfẹ́ 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 kì í máa ṣe tán rárá. ìfẹ́ ìfẹ́ ọ̀sẹ̀rẹ̀ rárá bí ọ̀tẹ̀. Kí ni ìfẹ́? Bí a bá lè fọkàn tán ní ìfẹ́. Bí a bá lè fẹ́ ní dénú. Mo ti ṣèlérí kan fún ẹ o pé kò sóhun tó lè yà wá. Mo ti ṣèlérí kan fún ẹ o wípé ìwọ nìkan ni mo fẹ́. Ìfẹ́ o ìfẹ́ o ìfẹ́ 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 làkọjá òfin o. ìfẹ́ o ìfẹ́ 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 kì í máa ṣe tán rárá. ìfẹ́ ìfẹ́ ọ̀sẹ̀rẹ̀. ṣé gbogbo ẹ̀ ò jù báyẹn lọ. kò jù bẹ́ẹ̀ lọ sà. kò sáfikún kó dẹ̀ láyọ̀ kúrò. rárá sà. but kí ni ìwọ wá ń wò àti kí nìkan tó ṣe fọ́kọ ẹ̀ débi wípé ó ń forun dùn ẹ́ nínú ilé then ó ń kó oúnjẹ sílẹ̀ kò jẹ́ ó máa ní nǹkan tó ṣe fún. mi ò ṣe nǹkan kan fún un ẹ mọ̀ pé mi ò ní parọ́ fún yín mi ò ṣe nǹkan kan fún un èmi gan mọ̀ pé ó máa padà wá lé báyìí. ó máa le kò séèyàn tó máa ṣe náà tí ò ní le pẹ̀lú gbogbo sítórì tó sọ yìí but ju gbogbo ẹ̀ lọ náà ó dẹ̀ ṣúọ̀ wípé kò sí nǹkan kan láàrin ìwọ àti ẹni tí ó ń sọ̀rọ̀ ẹ̀ kí ló orúkọ ẹ̀ náà. Àdìsá. Àdìsá bàbá Àdìsá aláàgó. ṣeré ọ̀nkú kò sí nǹkan kan láàrin mi àti Àdìsá mo kàn máa ń help ẹ̀ ni mo máa help òun àti fámílì ẹ̀ ni kò sí nǹkan kan láàrin wọn sí. ok oore nìkan ló ń ṣe fún oore náà níwọ̀n tí wọ́n sì ẹbí ní sáwọ́bí náà ti kọ́ lórin anyway yíyan ṣe big deal ìyàwó mi fẹ́ kó káyà sókè mi gbọ́ rí seriously mo ṣe ń gbọ́ for the first time ni ká ní ọkọ ẹ ti bùn mí gbọ́ tẹ́lẹ̀ máa ti mọ orúgbésẹ̀ tí máa gbé lórí ẹ̀ bọ̀ fún díẹ̀ yìí máa ṣiṣẹ́ lórí ẹ̀ máa dẹ̀ bá ọkọ ẹ sọ̀rọ̀ ó dẹ̀ máa gbọ́ olúwa ló lọ́kùnrin lọ́rẹ́ nítorí ẹ̀ náà ló ṣe wá kóró ojú ọ̀rọ̀ yẹn kà mí. tó torí jèrè kò tó torí ní sòrò má ti lọ jókòó jẹ́ kí àmàlà kan wà fágbà wọn lóògùn fẹ ẹja kíkà wà ọkọ wà tó bá dijọ́ mi ẹ ṣe mí náà lè jọ. ok jẹ́ ká ṣe báyìí báyìí tó bá pé òun kan jù ní kájọ jáde ń sìn ó níbi tá a ti máa da gbogbo ẹ̀kọ́ mọ́ra wọn black and white ká mú bọ̀. ẹ jẹ́ ká fi yẹn sójú ọ̀nà. ọjọ́ mi àrè bọ̀ máa bọ̀ àánú jẹ́ o ẹ̀yà jẹ́ ń sìn má bàa jẹ́ tó bá tẹ sáfẹ́fẹ́ rẹ wò wàá máa délé ròyìn ní ọkọ̀ àmọ́ pé èmi. irú wàhálà wo lè lè báyìí nítorí Ọlọ́run irú kí ni mo kóra mi sí báyìí báwo
báwo ni mo ṣe fẹ́ yọra mi kúrò nínú irú ìṣòro báyìí? Mi ò mọ̀ pọ́rọ̀ yìí máa wá le tó báyìí. Mo ní kí n fọ̀rọ̀ yìí ṣe èso inú ẹ̀kọ́ àmúmọ́ra. Àmọ́ òórùn èso eléyìí ti ń junú ẹ̀kú lọ o. Torí eégún gan fúnra rẹ̀ ti jẹ òórùn yó báyìí o. Kí ni mo fẹ́ ṣe? Mo ti dé oríta mẹ́ta ọ̀nà. Mi ò mọ ibi tí mo máa yà sí mọ́. Ìgbéyàwó mi ló ti ń forí ṣọpọ́n lọ yìí o. Ẹlẹ́dàá mi, ọ̀nà wo ni kí n gbé gbà? Ẹ̀rà ẹ pẹ̀lẹ́ Mr. Adisa mo pé Mr. Adisa mo béèrè. Ẹ dúró ṣá sọ fún yín. Pé kí ni? Wọ́n ti kó lọ látàrí. Yé! Kí ló ṣẹlẹ̀? Àtàtàkù wa o. Ẹ máa rọra. Wọ́n kó lókè. Nígbà wo? Ṣá sọ fún yín látàrí náà ti kó lọ. Wọ́n kó lọ. Mi mọ̀. Àwọn dẹ̀ ni mo wá dé o. Wọ́n kó àwọn nǹkan wá fún wọn ni. Ẹ jọ̀ọ́ ibo ló kó lọ? Ibi tán kó lọ. Ẹ jọ̀ọ́ ẹ má bínú o. Mo máa rí yín tẹ́ máa wá bí báyìí dáadáa tó tọ́. Báwo lẹ ṣe jẹ́ sí wọn gan? Ọ̀rẹ́ mi ni Mr. Adisa àti ìyàwó wọn. Ọ̀rẹ́ yín làwọn méjèèjì? Bẹ́ẹ̀ni. Tẹ́ bá wá jọ̀rẹ́ wọn, báwo làwọn ọ̀rẹ́ yín ṣe máa kó lọ? Wọn wà ní sọ fẹ́yìn tẹ́ jọ̀rẹ́ wọn pé à ń kó lọ bí báyìí là ń kó lọ. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi gan sí around mo travel ni. Nǹkan tó ṣẹlẹ̀ ni ètò ipò ni wọ́n kó lọ. Ẹ ti bèrè lẹ́ẹ̀kan mí mọ́ bẹ́ẹ̀. Ẹ pé nọ́mbà wọn náà. Mo ti ń pe nọ́mbà wọn látẹ̀kùn even kí n tó débi mo ti ń pe nọ́mbà wọn ó wà switched off lèmi ṣe ní kí wọ́n fẹ́ kan lẹ̀kùn wọn èmi ò mọ̀ pé wọ́n kó lọ anywhere jẹ́ ní nọ́mbà tí mo lè get wọn lé lórí. Nǹkan kan tí mo mọ̀ tẹ́lẹ̀ ṣe o ní pé bẹ́ẹ̀ tẹ́ bá pe customer care ẹ wà tọ́wọ́n customer care pé ẹ fẹ́ reach wọn kán bá yín reach wọn ṣe get. Ẹ ṣe. Àwọn Mr. Adisa àti fámìlì wọn kó lọ nílé tí mo rẹ́ǹtì fún wọn. Ilé tí mo rẹ́ǹtì fún wọn dẹ̀ kó kúrò ńbẹ̀. Wàhálà ti wà o. Wàhálà ti wà o. Wàhálà ti ń rújú bọ̀ báyìí o. Akanbi, ibo ni Adisa àti family ẹ wà? Are you seriously asking me that? Yes, I am. No, so o ń béèrè lọ́wọ́ mi nìyẹn. Yes, I am. Kí ló tí mi lè bí ẹ? Kí ló kàn mí pẹ̀lú disappearance Adisa? Gbogbo nǹkan ló kún ẹ nípa ọ̀rọ̀ Adisa because òun máa ń wà on Adisa's case every time. So ìdí tí mo ní láti fi bí ẹni ẹ̀ pé ibo ni Adisa wà àti family ẹ̀. Ìkókí nǹkan tí o bá ṣẹlẹ̀ sí Adisa, I do not care. Ìṣòro bẹ́ẹ̀ mò ń bẹ ìṣeré ni. Mo ní ibo ló gbé Adisa sí àtàwọn family ẹ̀. Okay, torí mi mọ ibi tó wà nísìnyí kí n wá sọ kí n fẹ̀sùn kún ara mi pé mo mọ ibi tó wà bí. Akanbi, you definitely not alright. Akanbi, ibo ló fi Adisa sí àti family ẹ̀. Adako jẹ́wọ́ sí ibi tó fi Adisa sí o. Adako jẹ́wọ́ sí o.
ó ń fi iná ṣeré ibo ló fi Àdìsá sí mò ń sọ sí ẹ̀kẹ́ ló bí bá a dá sọ̀rọ̀ yìí o mò ń sọ sí yìí o ibo ló fi Àdìsá sí mi ò máa ṣeré ọ̀rọ̀ ìmọ̀ àlejò báyìí lọ́wọ́ mi ò ṣeré o kókó yẹ wá sọ́mi tó fi Àdìsá sí yìí o. ṣé kì í ṣe wípé ọ̀rọ̀ yìí lóyún síkùn báyìí ọ̀rọ̀ yìí ti ń ju bí mo ṣe ń wò lọ àbí ìgbà tó ṣì ń rí Àdìsá tí mò ń bínú sí ṣe ló ń bẹ̀ mí kiri nísìnyí kò rí Àdìsá mọ́ kò tiẹ̀ wá ráyè tèmi gan báyìí problem ti wà lóòótọ́ problem ti wà but kí ni problem yẹn gangan. òróró nìkan ló fẹ́ àdúgbò ok yóò. wá. ẹ rà mà ẹ ká sọ ẹ kú ọ̀rọ̀ ajé mà ọmọ tó sá kúrò wájú yín sí ẹ jọ̀ọ́ mà báwo ló ṣe jẹ́ mà. kí ló dé tẹ̀ ń béèrè. ọmọ ọ̀rẹ́ mi kan ni ọ̀rẹ́ mi Àdìsá àtìyàwó ẹ̀ ọmọ wọn ni reason tí mo ṣe ń béèrè ni. ọmọ ọ̀rẹ́ yín ni kí ló dé tó wá rí yín tó ń sá lọ bẹ́yìn. irọ́ mo bá àwọn ọmọdé wọ́n ní àwọn hanky panky kan lọ́wọ́ bóyá ó ń dọ̀jì mi ni. mo mọ ibi tó ń gbé o. ẹ mọ bẹ́ẹ̀. kíkọ̀ máa ra nǹkan bí báyìí. ẹ mọ rárá ọ̀rọ̀ yín ti yé mi mò ń bọ̀ ṣé gbọ́. ẹwà ọ̀rọ̀ yìí ti yé mi mo fẹ́ mọ bí tí ó ń gbé ní. ilé kejì ibẹ̀ nílé wọn. níbí báyìí. ẹ dẹ̀ ṣúọ̀ pé ẹ̀rọ mango. rárá ajá máa wọ gbá ẹ ṣe gan ní side bíbá yìí. side bíbá ilé kejì ibẹ̀ ni. Honorable. Ọ̀nà. Bẹ́ẹ̀ni sàn. Ta ló honorable ẹ̀? Aṣọ́tò ẹ̀ jù báyìí lọ. Wo mo fẹ́ bí ẹ for the last time. Kí ló wà láàrin ìwà àti ìyàwó mi? Kò sí kankan láàrin mi àti ìyàwó yín. Ojú orí yín tó. Gbogbo tó tó wà bẹ́ẹ̀ bó ti sọ fún yín. Aláàánú mi ni ìyàwó yín. Ìyàwó yín kàn ṣàánú mi, ó kàn ràn mí lọ́wọ́ ni. Ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́. You know, mo mọ̀ pé o stubborn. O dẹ̀ ní fẹ́ jẹ́wọ́. But I need you to know that you're a fool. Mo gbà. Ẹ̀yin boys. Ẹ má pè wọ́n boys mọ́ ẹ jọ̀ọ́. Mi ì fẹ́ blood stain on the wall. Mo fẹ́ kẹ́ rún kíní. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó rún mi. Kẹ́ fìyà jẹ. Ọ̀nà
tó máa fi sọ òótọ́ pẹ̀lú ẹnu ara ẹ̀. ọ̀nà ẹjọ́. ṣèbẹ̀ ti gbowó iṣẹ́. ọ̀nà ẹjọ́. Get to work, boys. àwọn boys yé àwọn boys yé. ẹ wo ẹ fi tiyín ṣe tiyín. ẹ ní sùúrù ta lè sọ pé ó ṣe gbogbo nǹkan tẹ̀sán yìí. ọkọ yín ni. ọkọ tèmi mi ò gbà yín gbọ́. ẹ wo ta ló sọ gbogbo nǹkan tẹ̀sán. ẹ wò mí ò lójọ́ o nǹkan tí ọkọ tèmi sọ fún mi ni mo sọ fún yín yẹn. ẹ wò ẹ ṣàjẹ́ ẹ máa yanjú ọ̀rọ̀ ẹ̀ mo fi ń dá yín lójú pé máa yanjú ẹ má bínú ẹjọ́ torí tọlọ́run. ẹ wo kò le kò dẹ̀ mú nira lọ́wọ́ aṣá àti fi lé yín sílẹ̀ bó tiẹ̀ ṣe wípé àwọ̀sùn là ń ṣe òkèlè gbígbẹ pẹ̀lú sùúrù àti ìfọ̀kànbalẹ̀ ni ó sàn ju wàrà àti oyin tó kún fún ìpààyàn kẹ̀kẹ́ àti ìdààmú lọ. ẹjọ́ ẹ má bínú ẹjọ́ nítorí Ọlọ́run máa yanjú ẹ̀ ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá. oníranù àwọn ìka ẹ̀dá olówó gbajúmọ̀ ẹni tó lówó tí ò ní kú mọ́. Mopelola, what insolence! Are you going to sit there and tell me you did not see me walking? Okay, mo ti kéré jù àbí? Èèrà ni mí tó rí pé mo wọlé. O ti ń jọrọ ẹ lójú àbí? Mo wọlé ní sí o lè kí mi. Ṣé wọ́n kọ́ mo bá wí ni? Mopelola, you are walking out on me. It is obvious now that you are full of yourself. O ti jọrọ ẹ lójú àbí? Kò sí wàhálà. Ojú èmi àti ẹ, a rí nǹkan tí màá ṣe fún ẹ. Wàá rí now. Kò sí wàhálà. Hello? Yeah, èmi ni mò ń sọ̀rọ̀. Mi ì gbọ́ yín dáadáa. Ta ni? Níbo? Okay, calm down. Máa kọ́ yín lára ń sìn. Máa kọ́ yín lára ń sìn. Okay. Ẹ ṣé gan. Ẹ kú tọ́jú Mr. Disa. Mo really appreciate yín. Kẹjọ, whatever treatment tí ẹ fi ń pè máa hasten recovery wọn, bá wa include mọ nǹkan tí ẹ fi ń treat wọn ẹjọ. Kán lè tètè kúrò ní bíbá ẹjọ nítorí Ọlọ́run. Mo fẹ́ kán tètè recover. Àwọn náà fi gba àwọn dá iṣẹ́ dúró. Treatment ń lọ ní ara wọn. Àmọ́ tẹ́ bá tún tètè san wọn bills yẹn mọ́ á lè hasten ní iṣẹ́ yẹn. So ẹ̀yin ṣáà kàn make sure pé san bills yẹn so everything will be okay. Okay, now tèmi ti wà around. Ẹ má worry gbogbo àwọn outstanding bills tí ó wà lẹ́tẹ̀lẹ̀ èmi á sort ẹ̀ but ẹ jọ̀ọ́ ẹ bá mi mójútó wọn. Ẹ bá mi. A máa ṣe ìdábàlẹ̀ ṣe lára. Torí mo fẹ́ kó tètè kúrò níbí báyìí. Ẹ ṣeun gan ẹ kú tọ́jú. Yes ma'am. Ṣé mo lè yọjú sí wọn? No, why not? Kò sí wàhálà náà. Tẹ́ bá ti dé reception, kan náà staff wa direct yín sí ward tó wà. Okay. Kò sí wàhálà. Ẹ ṣeun. Ẹ káàbọ̀ máa. Ẹ ṣeun. Kò sí wàhálà. Ẹ pẹ̀lẹ́ káàbọ̀. Mopelola, ọ̀rọ̀ yìí ti ń sú mi bọ̀. Ìwọ náà tún wọnú nǹkan tí wọ́n tún kó mi sí báyìí. Kí ni nǹkan tí mo ṣe tó lè tó báyìí? Ṣé kò ṣe kọ́rọ̀ mi máa padà já síkú báyìí? Gbogbo ló ń jẹ́ kó rò ní já síkú. Bùrọ̀dì sẹ́ẹ̀ má máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn jọ gbogbo olóyè ní kókó òjijì. Náà ò ní pe tiyín níyà. Ṣé rí mi tí ẹ mọ nǹkan tí mo fẹ́ sọ sọ̀rọ̀ tó wà lẹ́ṣà má bínú. Ẹ má bínú ẹ fi ṣírò pé èmi ni mo ṣẹ̀yìn. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ pẹ̀lẹ́. Báwo ló ṣe wá ṣe yí báyìí gbogbo apá lọ? Bẹ́sẹ̀ ẹ ṣe ń sọ̀rọ̀ yẹn gan-an mo rí i pé ó dàbí gbogbo ẹnu yín náà lọ sí Mo pé tí o bá ń ṣe bí tọrọ iṣẹ́ sí ni tí o bá ń ṣe bí tọrọ iṣẹ́ sí tó ẹ pé mo fẹ́ wùwà bó ṣe wà nínú ìṣe ni màá ní pé gbogbo mọ̀lẹ́bí ẹ tó ṣe mí báyìí ìgbé kọ́ lọ ń ṣàyè wọn jà. Ẹ má ṣe pé. Bó dẹ̀ ṣe máa jẹ́ gẹ́lẹ́ gan-an nìyẹn. Wá arábìnrin ṣé kò sí nǹkan mi nínú ẹ̀? Kí ni nǹkan tó ń ṣe nígbà ìgbọ̀ngàn? Ẹ wá wo ta ni? Ẹ wá parí nǹkan tẹ́ ẹ ṣe nǹkan fẹ́ pátán àbí? Ẹ fẹ́ pátán? Ó yá.
Wọ́n ní jí wọ́n lájú, ẹ bọ́ta. Ẹ wò, àṣìṣe làwọn mi máa pariwo ni o. Tẹ bá bínú, ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Ẹ ṣáà máa bì. Tẹ bá tiẹ̀ sọ̀rọ̀ sí mi, egbò mímí ò mind. Ẹ bá kàbùkù o. Ẹ bá kàbùkù o. Wọ́n ní kẹ́ bá lọ. Ẹ bá ń bẹ̀rù ẹjọ́ tó lọ wá. Ẹ bá lọ. Ẹ bá lọ. Kí ló dé? Ẹ ní sùúrù, ẹ take it easy tí náà ni mo wá ṣe. Ẹ ní fẹ́ gba bẹ́ẹ̀dì ọ̀nà méjì o. Ẹ máa lọ. Ẹ bọ́dá di Samade máa bẹ̀yẹn ṣara gidi ìṣẹ́gun. Ẹ má bínú àǹtí. Pàlàpàlà ìlú àpàlà. Ìwọ gan ọ̀rọ̀ ò yé mi mọ́ o. Nígbà tí èèyàn tí wọ́n torí ẹ̀ ṣe ẹ́ báṣubàṣu báyìí tó wá jókòó tiẹ̀ náà tó wá bá wíjọ́ tó bá wí wòròwòrò lẹ́nu. Àwẹ̀lé kò kí n ṣe mo pé lọ́lá ló rán àwọn tó ń ṣe mí báyìí ṣe àwọn yẹn jẹ́ ṣòwò ara wọn. Kì í ṣe mo pé lọ́lá àbí bọ̀ kì í ṣe torí tiẹ̀ àbí kì í ṣe òun ló ń ṣokùnfà tó fi ń ṣe ẹ́ báyìí ṣé ó dìgbà tó bá tó yọ okùn ẹ̀mí ẹ̀ tí wọ́n fi lé ẹ lọ́wọ́ báyìí lójú ẹ̀ àtọ́jà àbí Ọlọ́run ò tẹ̀ ní jẹ́ kọ́lọ́ bàbá àjẹ́ yẹn dẹ̀yìn lẹ́yìn ọmọbìnrin. Ọlọ́run má jẹ́ àní rírú ẹ̀. Àbí kí ló dé ibi tẹ́bi ti ń sáré pé mò ń bẹ wógùn kiri ìwọ jókòó síbi ẹni tó ṣe é bákan o tún bá ń wíjọ́. Ibi apá yìí ló ṣe ń ro mí bá a sọ fún dókítà. Yíwọ ó rò pé mi mọ̀ pé òun yálè àbí òun yàn ní kọ̀kọ̀ òun yàn kọ́ mi lójú òun jẹ́ kí n máa mọ̀ pé kò sí nǹkan tí mo lè ṣe sí ìgbà tó kù tí mo pé ìwọ ló ń bọ̀ mí ìwọ ló raṣọ sí mi lọ́rùn gbówó ẹni mo ná bẹ́ẹ̀ ni ó tọ́ ni iléeṣẹ́ náà ni mò ń bẹ manage mi níṣẹ́ mi láàbò àgọ́ tiẹ̀ mọ̀ bóyá orí mi ló ń lò olùṣèbìnrin ò fẹ́ fọkọ méjì àbí ó bá gbogbo gba India lọ lọ fọkọ méjì àṣẹwò olùṣì mo wá òkè o have a good day. Báwo ni? Jọ ẹ rò pé kóun lọ́ọ̀kẹ́ kóun tọ́jú kí ìpamọ́ àbí báwo ni? Àbárẹ̀ kọ́ ni mo gbà kọjá nísìnyí o dẹ̀ rí pé mò ń lọ sínú ọ́fíìsì mi o dẹ̀ sọ nǹkankan. Rárá sà, ní kọ́ mo clean ọ́fíìsì yín omi tẹ̀sí ìdébẹ̀ lẹ́nu èmi kọ́ lẹ pàdé ní desk kò mo ṣe wọlé sẹ́yìn. By the way ṣe bí wọ́n ló máa ń clean ẹ̀ kí ló ṣẹlẹ̀ àbó etí clean ẹ̀ láàárọ̀ yìí. Madam náà mi sí yín sà. Madam o. Ìyàwó yín sà. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní kẹ́ má wọ ọ́fíìsì pé wọ́n ti bẹ̀yẹn pa pé ẹ gbọ́dọ̀ wọlé sà. Ìyàwó tèmi. Bẹ́ẹ̀ni sà. Ṣé o mọ ìtumọ̀ nǹkan tó ń sọ ṣá? In fact wọ́n fi lẹ́tà back ẹ̀ help sà. Bẹ́ẹ̀ni sà. Lẹ́tà ọ̀dà. Mo gbé lọ́la. Kí ni ìtumọ̀ gbogbo rọ́bìsì tó bá mi ṣáì ní ọ́fíìsì yẹn? Mo sọ fún mi, kí ni ìtumọ̀ nonsense tó bá mi perform?
I do not understand. Bí a tó bá explain fún mi, ayé mi dáadáa. Ó dàbẹ̀ ní wípé gbogbo nǹkan tó ní yẹn, ó ti fẹ́ máa jọ ẹ́ lójú. Ó ti fẹ́ máa rí rẹ̀ àbí? Shut up! Why are you shouting? See, nǹkan tèmi. Why are you shouting at me? Mo fẹ́ explain ara mi ni. Nǹkan tí mo fẹ́ nìsín, òun ni pé kó pe manager yẹn, kó dẹ̀ sọ fún mi pé o ti revoke decision ẹ̀. Kò jọ́ kò lè ṣẹlẹ̀. Ó ń dùn ẹ̀ ń sìn àlọ́. Ó ń dùn ẹ̀ ń yọ mí lójú ojú ẹ̀ kan báyìí. Sórí késekése ló ṣì rí o. Kàsàkàsà bàbá késekése ó ṣì ń bọ̀. Kí ni ìfẹ́? Bí a bá lè fọkàn tán ní ìfẹ́. Bí a bá lè fẹ́ ní dèrò. Mo ṣèlérí kan fún ẹ o pé kò sóko lè yà wá. Mo ṣèlérí kan fún ẹ o wípé ìwọ nìkan ni mo fẹ́. Ọlá lè pẹ́ jù ṣe.